ìkẹ́ Ọlọ́run tó pọ̀ kó máa bẹ́yìn Sufi. Àánú Ọlọ́run tó pọ̀ kó máa bẹ́yìn Salafi. Ìkẹ́ Ọlọ́run tó pọ̀ kó máa bẹ́yìn Salafi. Àmín. Olúwa tó pọ̀ kó máa bẹ́yìn Sufi. Àánú Ọlọ́run tó pọ̀ kó máa bẹ́yìn Salafi. Ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká sì tún gbà wípé ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká sì tún gbà wípé tìbú tìrẹsà sí lọ́lọ́hún mi fìdáyé, tìbú tìrẹsà sí lọ́lọ́hún mi fìdáyé. Innal hamdalillah نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا وأشرفنا محمدا رسول الله عبده ورسوله. مكي الله أستر لكم كفى نبوة محمد صلى الله عليه وسلم. ajẹ́rìí pé lẹ́yìn Ọlọ́run kò sí nǹkan kan tó lẹ́tọ̀ọ́ ká máa sìn àtúnfọ̀ òun náà. Ànábì Muhammad Ọlọ́run rán sí àwa àti àwọn ẹ̀dá míì tó yàtọ̀ sí wa tí wọ́n ń ṣe àlìjànú. Ajẹ́rìí pé kì í sọmọ Ọlọ́run. Ajẹ́rìí pé òun kọ́ ló dá ayé, òun sì kọ́ ló dá ọ̀run. Sallallahu alayhi wa sallam. Ajẹ́rìí pé Ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. Ọlọ́run ọba ṣe é níkẹ́ fún ayé ni. Ìtẹ̀lé rẹ̀ ń sì láàfin lálùkìyàmà láàfin lọ́run. Àlékún kí àlékún gẹ̀ Ọlọ́run bá wa ṣe fún Ànábì sallallahu alayhi wa sallam. Mo kí àwọn àlùfáà mi, àwọn àlùfáà wa àgbà, àwọn bàbá wa tí Ọlọ́run kó ilẹ̀ yìí lé wọn lọ́wọ́ níbi tá a wà yìí. Lábẹ́ àṣẹ bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin. Ẹ bá wa ṣe ṣéhù. ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Àwọn bàbá wa láwọn wá lọ́pọ̀lọ́. Ẹ dákun ẹ tún ṣe ṣéhù náà lẹ́ẹ̀kan sí torí ọ̀rọ̀. Ẹ bá wa ṣe ṣéhù. Ọlọ́run mọ́sá járí àwọn bàbá wa pẹ́. Àmín. Ọlá àti tóbi Ọlọ́run. Àmín. Ọlá yín jù báyìí lọ. Kíkí kágbé yín tóbi kọ́ ló gbé yín tóbi, Ọlọ́run ló gbé yín tóbi. Àṣà ìkí yín kọ́ ló kéré yín, Ọlọ́run ọba ló gbé yín tóbi. Allah. Ọlọ́run ní yẹ̀yẹ́ yín láéláé o. Àmín. Ẹ ti la ìmọ̀ iye ogun kọjá tọ́lọ́run ọba là yín bẹ̀. Ọlọ́run ọba ò ní padà lẹ́yìn yín láéláé. Àmín. Mo kí apá àlàáfíà wọn. Àwọn bàbá wa táwọn alápá àlàáfíà wọn mo kí wọn púpọ̀. Ọlọ́mọṣẹ́ àbá mi kí wọn o. Àmín. Darí yín pẹ́. Àmín. Mo wá kí àwọn àlùfáà mi. Sheikh Ismail. Àfáà mi ni wọ́n. Ọlọ́mọṣẹ́ àjárí yín pẹ́. Àmín. Mo kí àwọn bàbá wa àgbà. Àwọn bàbá Mufassiru nílùú Gẹ̀mọ́. Àwọn bàbá Mufassiru nílùú Gẹ̀mọ́. Àti gbogbo agbègbè ẹ̀. Ọlọ́mọṣẹ́ àjárí wọn pẹ́ o. Àmín. Àwọn tán kó wa nù, àwọn tán ṣe wá lóore nù, Ọlọ́run ní padà lẹ́yìn yín o. Àmín. Kí àwọn àlùfáà wa àgbà tí wọ́n jókòó tì wọ́n. Fadilatu Sheikh Al-Imam. Ọlọ́mọṣẹ́ àjárí yín pẹ́ o. Hayyakumullah. Mo bọ́ sí ọ̀dọ̀ bàbá wa Imam, àwọn khalifa wa lé ẹlẹ́mọ̀sọ́. Ọlọ́mọṣẹ́ àjárí yín pẹ́. Àmín. La hawla wala quwwata illa billah. Mo kí àwọn bàbá wa khalifa láti DC. Hayyakumullah wa ahsanallahu ilaykum. Àmín. Mo wá kí àwọn bàbá wa ìmáàmù àgbà ní ìlú Gẹ̀mọ́. أدام الله Àwọn حياته. tọ́lọ́wọ́ bá kó wa lé lọ́wọ́ ní
àfáà náà sì ni wọ́n aṣàǹfààní nínú àwọn kẹta kọ púpọ̀ ọlọ́run ní dójú ti yé o ọ̀rọ̀lá haúlá wàlá kú wọ́ta yìí wọ́n mo kí Haji Ismail mo kí àwọn bàbá wa tí wọ́n jókòó tì wọ́n mo wá kí àwọn bàbá wa nínú ìlú wa ń bì àwọn bàbá Mágàjí mo fi tọ́lá mo fi tiyì mo fi tàpọ́nlé mo fi kí yín ọlọ́mọṣà bá wa kí ọlá ti tóbi ọlọ́run ọlá agbára ọlọ́run àfàbọ̀rọ̀ òfò ẹ dákun ẹ má kánjú ẹ jẹ́ n kí gbogbo àti kíkí kan ti tó tọ́ sí kọ́lọ́n kó bá mi kí wọn ọlá ti tóbi ọlọ́run mo kí àwọn bàbá wa láti ta àlàmú mo kí ìmáàmù láti ta àlàmú mo kí àwọn ìmáàmù láti Olúnládé mo kí àbá Mágàjí ní Káwọ̀rẹ̀ àwọn àlùfáà ọlọ́gbàbí àká Sheikh Abdul Fattah mo kí mo wá kí ọ̀rẹ́ mi ìmáàmù wa àgbà láti Sheikh Abdul Wahab mo kí yín púpọ̀ ahsanallahu ilaykum. Àmín. Mo kí àwọn màmá wa bẹ̀rẹ̀ lórí àwọn màmá wa àgbà àwọn màmá wa Alájà Sàdíyà mo kí àwọn màmá wa láti Ìlọrin Balógun Fúlàní àwọn màmá wa nulẹ̀ ilé ọ̀gá níjà mo kí ìyá olórí alásàlátù wa lákàtà gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí pátápátá ni mo kí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Allahumma barik fi akabi وصد خطانا في موكبي إلهي فانصر وخذ بأيدنا سماء في موكبي اللهم بارك في عقبي وصد خطانا في موكبي إلهي فانصر وخذ بأيدنا سماء في موكبي اللهم بارك في أكبي وصد خطانا في موكبي إلهي فانصر وخذ بأيدنا سماء في موكبي اللهم بارك في عقبي وصد خطانا في موكبي إلهي فانظر وخذ أيدنا سماء في موكبي حسين دعا ربه مخلصا حسين دعا ربه مخلصا لأبناء أرضي لأبناء ننسى tí ò ní dúdú mi ìtaàdé àpapọ̀ máa ń kọ̀rọ̀. وذا مطلبي fún gbogbo ọmọ náà sá lápapọ̀ níbi ọlọ́run ti ní wọ́n jáde táfẹ́ rí wọn sọ. هذا قول شيخنا في مناجاته bí bàbá wa bí wọ́n ṣe máa sọ níbi ìbọ́lọ̀ حسين sọ̀rọ̀. دعا قال حسين دعا يناجي ربه حسين دعا يا إلهي أنا حسين أدعوك bàbá wa Hussein ń pèrè ọlọ́run. حسين دعا ربه مخلصا bàbá wa Lágàtà wọ́n ń pèrè ọlọ́run níbi ọlọ́run ọba àká ṣoṣo ní mímọ́. لأبناء ننسى وذا مطلبي àwọn èèyàn ìbá tí wọn ká máa wá gbé kó ká máa wá gbé Àbújá bàbá lẹ́rìílẹ̀ yìí náà lọ́lọ́run fẹ́ làwọn fẹ́ kọ́ lọ́wọ́ fọ́ àlùbáríkà sí i. لأبناء ننسى وذا مطلبي ó láwọn ọjọ́ tí bàbá tí wọ́n kó ìrìnàjò lọ́sẹ̀ wọn ní ẹ máa ṣe Kùránì ọlọ́run fọ́ àlùbáríkà sí gbogbo nàṣà yìí. فأصلح بهم شأننا ربنا ìdí bàbá ń tọrọ yìí kò sí nítorí ara wọn nìkan kọ́ kìí ṣe torí ẹbí wọn nìkan kọ́lọ́wọ́ bó yí gbogbo òṣèṣì wa gbogbo orílẹ̀ wa gbogbo ọmọ nàṣà kọ́lọ́wọ́ yí wa padà sí rẹ̀ ni. وهذا رجائي وذا مذهبي ìdí bàbá wa retí lọ́dọ̀ wa wọ́n bàbá ìgbà tó fi وصبر خطانا في موكبي
lákàtà yìí nígbà wọn bẹ̀rẹ̀ sí àwọn òsì ní kú ọ̀pẹ àbí tí wọ́n bọ̀ ní sàyè àbí tí wọ́n bọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ sí báwọn náà. قال ألم بنا الفقر لم نشتكي. Bàbá wa lákàtà wa ní Ọlọ́run o, òsínbò Adáru tó ń bá bẹ́ẹ̀ máa rọ lọ́wọ́ kan gbòógì. ألم بنا الفقر لم نشتكيك. Òsì ó bò Adáru kéwàá ṣe bí òsì ló dẹ́rù bà wá dàbí wá kú lọ́dọ̀ ọ̀rẹ́ Ọlọ́run táwa ní kígbe ń ta àfẹ́sọ́dọ̀ ọ̀rẹ́ Ọlọ́run mọ́tàwá sálẹ̀ bùnmí. غير ربي وذا مأربي. Táwa náà lọ bòmí ìtàlá lọ lé rúbọ̀ kan àbá gbé nǹkan ẹ̀ka tó náà bò fẹ́ àṣẹbí ọ̀dọ̀ Ọlọ́run náà ni bàbá wa lákàtà sá sí. حسين دعا ربه. Bàbá yìí gbìyànjú láti ronú bí gbogbo owó sì di gbogbo gbogbo wàhálà lọ́sọ̀lẹ̀. Kẹ́sẹ̀ tó ní ara wọn kọ́dà kẹ́sẹ̀ tó ní ọmọ wọn tó ní gbogbo ọmọ náà sá ní. Allahumma barik fiha kabir wa sudda khutana fi mawkibi ilahi yafanzu wa khuzi aidina sama fi mawkibi. Eléyìí èèyàn méjì ni wọ́n jọ ń tọrọ lọ́wọ́ Ọlọ́run lọ́jọ́ náà pé Ọlọ́run kó ṣàánú orílẹ̀ tá a wà yìí. Ọ̀rọ̀ tó sojú mi ni tí wọ́n bá bi yín pé ǹjẹ́ bàbá wa lákàtà ǹjẹ́ kọrin rí láyé, orin tí mo kà yí àwọn náà kọ. Àwọn bàbá wa láǹgùwá níjọ́ náà wọ́n ṣẹ̀ṣẹ̀ jóye ní. Àwọn àlùfáà wa nígbà náà àwọn náà tún yọ̀ǹgì jù báyìí lọ. Kò wá sí nǹkan kan láti bẹ̀rẹ̀ ní gánmá títí tó fi débi tí náà ń sápin sí. Bàbá wa láǹgbó wa máa sọ pé Ọlọ́run o, ìyè yẹn jẹ wá. Ráàmà ní ìyè yẹn jẹ mí. Ọlọ́run fún wa lálárísìkí. Ọlọ́run fún wa lóní mímọ̀. Tá a bá wá ń lọ àwọn àlùfáà wa màá tẹ̀lé wọn gbogbo ibi tó bá ń lọ. Wọ́n wá máa sọ pé gbogbo ibi tẹ́ ń wò yìí ẹ̀ serious. Ẹ kàn ń wo bẹ́ẹ̀ ni in the next 10 years. Àárín gbogbo bí máa dìrú ẹ̀ ní ráyè mọ́. Àwọn ọmọ akátátá àbá ti ìralẹ̀ sákátá àlè ráyè ìralẹ̀ tuntun mọ́. Ojú wọn sì ló ṣe. Èyí kì í mọ́ lọ púpọ̀ jù nítorí páyé tá a wà yìí ó ti di nǹkan míì. Gbogbo ọ̀rọ̀ tó bá sọ ní ògbà nákúdù. Òun náà sì ní tọ́pìkì tí mo fẹ́ tírìtì lálẹ́ yìí. Mo fi tí mo wí mo fi kí wọn. Ẹ bá ní adamallahu hayatahu. Kí n má gbàsìkò púpọ̀, ọ̀rọ̀ tí mo fẹ́ ṣàlàyé láàrin ìṣẹ́jú tí ò ní pẹ́ láti bá a fi dùn àwọn àlùfáà mi nú. Irú wá sí báyìí, kí n mú microphone báyìí bóyá kí n wá ní gẹ́gẹ́ panjánásì àbí kí n wá fohùn túkéwú. Ọlọ́run ló mọ iye ọdún náà tí mo ti ṣe. Àmọ́ mo mọ̀ pé dùnú ni ó jẹ́ fáwọn àlùfáà wa, kìí ṣe pé nǹkan kan ni mo ní tí mo lè wí wájú wọn. Ìdí nìyí tí ìfilé pọ̀ nígbà tí irú àṣẹ yìí dé. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ òun ni yóò máa dá lórí wákà kan tí mo rò ó wípé ẹjẹ́ ní pé ìkẹ́ Ọlọ́run tó pọ̀ kó máa bẹ́yìn Súfì. Àánú Ọlọ́run tó pọ̀ kó máa bẹ́yìn Sàláfì. Àmín. Ìkẹ́ Ọlọ́run tó pọ̀ kó máa bẹ́yìn Súfì. Àánú Ọlọ́run tó pọ̀ kó máa bẹ́yìn Sàláfì. Tó bá ti jẹ́ Súfì máa ní àwa Súfì. Tó bá jẹ́ Sàláfì máa ní kó máa bá wa Sàláfì. Àánú Ọlọ́run tó pọ̀ kó máa bẹ́yìn Súfì. Ìkẹ́ Ọlọ́run tó pọ̀ kó máa bẹ́yìn Súfì. Àánú Ọlọ́run tó pọ̀ kó máa bẹ́yìn Sàláfì. Mo wòye ẹ̀dá kan
dákọ̀ ìyọ̀ǹda àlùtá fi parí programu yìí jazakumullahu khairan. mo wòye sí ti ń lọ láwùjọ wa lẹ́nìí mo wá rí wípé kò sí tá a fi lè wé kò yàtọ̀ sí nǹkan kankan ju asirul jahiliya lọ àbí ká sọ ìpè lóhùn gẹ́gẹ́ ni ní tí ń dààmú wá sí ká ní òun là ń pè ní aljahiliya. Asrul jahiliya àwọn asrul jahili òun ni period àbí àsìkò tó wà kí Islam ó tó dé. Àsìkò yìí wọ́n ń kọ́ ilé ńláńlá tó jẹ́ pé bóyá àfẹ́ ilé kọ́rú ẹ̀ láyé táwa yìí. Technology òun ṣe kọ̀mpútà o tá a bá ń sọ̀rọ̀ architectural art tá a bá ń sọ̀rọ̀ facts lórí kí wọ́n mọ ìmọ̀ nípa báwo là á ṣe tọpasẹ̀ ojú ẹsẹ̀ èèyàn ọ̀gá ni wọ́n. Tá a bá ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nípa poem ọ̀gá ni wọ́n nínú ọpọlọ. Tá a bá ń sọ̀rọ̀ nípa báwo là á ṣe kọ́ ilmul ma'mariya ìmọ̀ architecture ọ̀gá ni wọ́n. Gbogbo tá à ń ṣe yìí pátápátá lọ́pọ̀lọpọ̀ rẹ̀ ni wọ́n ń ṣe ń gbà náà. Àmọ́ Al-Qur'an ó fi yé wa pé àsìkò náà àsìkò àìmọ̀kan ni. Kí làwọn tí wọ́n ń ṣe tán fi jẹ́ láìmọ̀kan àti ìmọ̀ tó wà lára wọn. Àwọn tá ń ṣe níjọ́ náà mo wá rí pé náà làwa náà ń ṣe lásìkò yìí. Ó wá pọ̀ jọjọ láàrin èèyàn méjì, àwọn Súfí àtàwọn Sálàfí. Ọ̀rọ̀ náà débi wípé ó ti ń da àwùjọ rú, ó ti ń da mùsítámàrù láàmú, ó ti ń sọ ọmọ ìyá méjì dọ̀tá ara wọn. Ó rí wípé tíyẹn bá jọyìn Sálàfí nísìsiyìí tó bá jẹ́ Súfí tẹ́ ẹ jọ ń sọ̀rọ̀ ẹ bọ̀ nígbà tẹ́ ẹ bá fi ṣe láàrin 2 months tí Sálàfí rẹ̀ yẹn bá jìnnà dáadáa ó rí pé kò ní bá ọ ṣe mọ́. Ànábì sallallahu alayhi wa sallam. Ànábì sì ń bá àwọn tí wọ́n yẹ ṣe mùsùlùmí ṣe nígbà tí Ànábì sallallahu alayhi wa sallam ń bẹ ní gbòòrò Mádínà. Àmọ́ lẹ́nìí ó di wípé ní mùsùlùmí ní Sálàfí, mùsùlùmí ní Súfí, àmọ́ àfẹ́ ríra wa. Kí ló dé tí mo lẹ́ mọ́ ìgbà jàhílíyà àti pé kí ni nǹkan tí mo rí tí mo fi pè é bẹ́ẹ̀ ẹ jẹ́ àjọ wòye sí i. Ọ̀nà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run ọba ti dákọ̀ jàhílíyà nínú Al-Qur'an. Ọ̀nà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kò pé márùn-ún lọ́lọ́run ọba ti dákọ̀ jàhílíyà nínú Al-Qur'an láti ìbẹ̀rẹ̀ tó fi dópin. Ìkankan nínú ò bójúmu, èébú ló jẹ́ àti sàúnzù níbẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ọlọ́run ní afa hukmal jahiliyyati yabghun. Afa hukmal jahiliyyati yabghun. Wa man ahsanu minallahi hukman liqawmin yuqinun. Afa hukmal jahiliyyati yabghun. Wípé al-khisisa mẹ́rin nínú àwọn characters mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ Ọlọ́hun fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ló fi sọ̀rọ̀ nípa jahiliya lẹ́ẹ̀mẹ́rin nínú Al-Qur'an al-Karim. Àwọn òṣèlú jahiliya ti yabghun. Ènìyàn ó fẹ́ dájọ́ kó má dájọ́ lọ sọ́dọ̀ Ọlọ́hun ọba mọ́, kó má fọ̀rọ̀ Ọlọ́hun ọba dájọ́ mọ́, kó máa fi nǹkan míì kó máa fi dájọ́ yàtọ̀ sọ́lọ́ wọn ọba. Ọlọ́run wá ń bi wọ́n yìí, Ọlọ́run ní afa hukmal jahiliyyati yabghun. Ṣé n tó yàtọ̀ fọ́lọ́run ọba lè fẹ́ máa fi dájọ́ ni? Ẹ̀yin fẹ́ máa kó ẹjọ́ ara yín lọ sípò míì yàtọ̀ sọ́lọ́run ni. Wa man ahsanu minallahi hukman liqawmin yuqinun. Wa man ahsanu minallahi hukman liqawmin yuqinun. Kò sí ìdájọ́ tó lè jọ bí ntọ́lọ́run ọba bá dá. Ìdájọ́ tí èèyàn bá ti ń dá kọjá anú Al-Qur'an èèyàn ń wọ̀gbẹ́ lọ́nu. Ẹ̀yin náà ìwé ẹ̀sìn tí mo kọ́ fi bẹ̀rẹ̀ òní níbo là ń kó ẹjọ́ wa lọ lẹ́nu. Báwo là á ṣe yanjú tó bá dàlù wá? Kò sí majlisul ulama, kò sí majlisu shuyukh, kò sí majlisu kibari ulama.
ipò àwọn àgbààfà májílísù ṣúrà máa ń bẹ tí wọ́n máa yanjú àwọn ọ̀rọ̀ tó yẹ ká yanjú gbogbo tá à ń sọ yìí pátápátá kò sí mọ́. ó wá di pé láti ń dá ẹjọ́ ara wa lọ sí lọ́dọ̀ àwọn kèfèrí pẹ̀lú hujja wípé Nàìjíríà kò kí ń ṣe Islamic state, Nàìjíríà kò kí ń ṣe Islamic country. àwọn àlùfáà àwa fẹ́ẹ̀lì débi wípé tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ láàrin Súfí nísìn tó dẹ̀ ṣẹlẹ̀ láàrin Sálàfí àábí ọlọ́pàá kọ́kọ́ wá mú wa, tọ́lọ́pàá wá mú wa tán àáwá kó ẹgbẹ́ lọ ní ẹjọ́ ní tó ní pé kó jẹ́ pé bóyá John àbí Margaret àbí Michael ìní ó jẹ́ George tí ó máa dájọ́ fún àwọn àfáà. àfàhùkùmọ̀ jahiliya ti yabghun ṣé ìdájọ́ gba jahili lèyí fẹ́ máa dání. àwọn jahili tó náà bá ń sọ̀rọ̀ wọn tí a ń sọ yìí ìmọ̀ kọ́ ní òsínlẹ̀ pọ̀rọ̀ wọn. ẹ wo iye ẹni tó há Sahihul Bukhari nínú wa lẹ́nu, ẹ wo iye èèyàn tó há Sahihul Muslim nínú wa lẹ́nu, ẹ wo iye èèyàn tó há Muwatta Imam Malik nínú wa lẹ́nu, ẹ wo iye èèyàn tó há àwọn tírà Imam Suyuti nínú wa lẹ́nu, Aqida Tahawiyya ẹ wo èèyàn tó há nínú wa lẹ́nu, Kitabu Tawhid ni Muhammad ibn Abdul Wahhab èèyàn mélòó ló wà nínú wa lẹ́nu, Al-Aqidatul Wasitiyya nínú tírà Ibn Taymiyyah tó gbajúmọ̀ ni èèyàn mélòó ló há nínú wa lẹ́nu. àrídájọ́ nu gbogbo àwọn òwe yìí mọ́, ẹnu wa ò kó nu wọn mọ́, àwọn tá à ń jà sínú. alákọ̀ọ́kọ́ ayánu ayá ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run sọ wípé nínú Suratul Ahzab وقيل في بيوتكن Ọlọ́run pe àwọn ìyàwó Ànábì, wife of the Prophet Muhammad sallallahu alayhi wa sallam, qarna fi buyutikunna, وقيل في بيوتكن stay at your house, stay home. ولا تبرجن تبرج الجاهلية الأولى. Ọlọ́run ní ẹ má máa jáde tabarruja al-jahiliyyati al-ula, gẹ́gẹ́ bí àwọn obìnrin ìgbà jáhìlì ṣe máa ń jáde. bó náà ń jáde, wọ́n máa ń jáde lẹ́ni tí ò lẹ́kọ̀ọ́, wọ́n máa ń jáde lẹ́ni tí ń gbóhùn òkè, wọ́n máa ń jáde lẹ́ni tí ń máa ń rìn tí wọ́n máa fẹsẹ̀ jẹlẹ̀ tí gbogbo táwọn sí kàràbà tí ó máa dún sọ́kùnrin. wọ́n máa ń jáde lẹ́ni tí yóò máa entice ọkùnrin, tí ó máa attract ọkùnrin. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tó máa ń sọ̀rọ̀ jahiliya nìyẹn náà Al-Qur'an. àyà yẹn má jẹ́ abadílẹ̀. ẹ bára sínú Suratul Fath. Ọlọ́run tún sọ ń bẹ̀ náà bákan náà, kí lọ́lọ́run bá wí. إذ جعل الذين كفروا في قلوبهم الحمية إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية nígbà tí àwọn kèfèrí جعل في قلوبهم الذين إذ جعل الذين كفروا في قلوبهم الحمية nígbà tí àwọn kèfèrí tí wọ́n lọ lè gbé hamiya sínú. kí ni ń jẹ́ hamiya? tẹ́ bá lọ wo tafsiri Afa Sa'di bẹ́ẹ̀ lẹ́ ṣe bá, tẹ́ bá lọ lè wo tafsiri bàbá wa Shinqiti Adwa'ul Bayan bẹ́ẹ̀ lẹ́ ṣe bá, tafsiri Ibn Kathir bẹ́ẹ̀ lẹ́ ṣe bá, Imam Suyuti bẹ́ẹ̀ lẹ́ ṣe bá, Fakhruddin Razi bẹ́ẹ̀ lẹ́ ṣe bá, àtàwọn kútùbù tafasiri míì bẹ́ẹ̀. ìdánwò ní hamiyyat al-jahiliya ni wípé wọ́n fẹ́ ṣe ìgbọ́ra ẹni yé sulhul Hudaybiyah nígbà tí wọ́n fẹ́ ṣe láàrin ànábì àtàwọn kèfèrí. ọwọ́ ní ká ànábì ó mọ́kọ bismillahir rahmanir rahim síwájú lẹ́tà tó fẹ́ kọ wá, ọtí kọ́ ó yá yọ kú ń bẹ̀. hamiyyat al-jahiliya ti nìyẹn. wọ́n hẹ́ẹ̀tì Ọlọ́run ọba tó dá wọn, wọ́n hẹ́ẹ̀tì òjíṣẹ́ rẹ̀ tí ń jẹ́ ànábì Muhammad. mọ́kọ bismillahir rahman sì mọ́kọ wípé ní látọ̀dọ̀ ọwọ́ Muhammad bin Abdullahi ló ti wá. nínú tátún ṣe tí ń túmọ̀ hamiyyat al-jahiliya òun ni at-ta'assubul qabali. kẹ́mi mọ̀ wípé dúdú ni mí, kẹ́mi ó mọ̀ wípé funfun ni mí, kẹ́mi ó mọ̀ pé ọmọ ọ̀pọ̀lọ́ ni mí, kí wọ́n mọ̀ pé ọmọ gama ni ọ́, kẹ́mi ó mọ̀ pé ilẹ̀ Emirates mo belongi sí, kí wọ́n ó mọ̀ pé ilẹ̀ Ghana ló belongi sí. hamiyyat al-jahiliya kí wọ́n ó mọ̀ ra rẹ̀ ń Salafi, kẹ́mi ó mọ̀ ra mi ń Sufi.
àwọn Sufi ó tún pèrè àwọn eléyìí ó máa ṣe àsìmáníyà eléyìí ó máa ṣe tìjàníyà eléyìí ó máa ṣe ìkìlásíyà eléyìí ó máa ṣe kàdíríyà anaksambadiya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn Sufi. Àwọn sàlàfíyà náà ẹ̀yin náà pín sàlàfíyà tó dúró àlẹ́ manhaj salaf wọ́n bẹ lóòótọ́. Àwọn sàlàfíyà tó lè wàhábíyà wọ́n lé orúkọ yẹn mọ́ wọn lára ni àwọn náà ń bẹ àmọ́ ẹ̀jẹ̀ yẹn jù lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Agbóta wáyé agbó Sufi ni. Tí a bá tí ì bá iṣẹ́ débi kí sàlàfí ó lè wá bí kó sọ ìpè ní kò síbi tí wọ́n yìí dá wà. Kò síbi tí wọ́n pè mí kí n lọ sọ̀rọ̀ Ọlọ́run tí ì ní lọ ilé ọlọ́pàá tá ń lọ yìí náà láti máa lọ. Kóòtù tá a sì ń lọ yìí náà sì láti máa lọ. A sì máa kóra wa káàkiri ni àní fira wa lọ́kàn balẹ̀. Ẹ̀yin tún bí ẹjẹ́ wò ó à ń láti lọ lè gba àwọn òdodo kan gbọ́. Tí n bá kó mi Sufi ẹja bọ́ sọ̀rọ̀ Sàláfì ẹ dákun ẹja ṣe sùúrù láàrin ìṣẹ́jú díẹ̀ tó bá kú. À ń láti lọ gba àwọn òtítọ́ kan gbọ́ láwọn àwọn Sufi nínú àwọn òdodo tá láti lọ gbàgbọ́ ni pé ẹjẹ́ àkọ́kọ́ lọ mọ̀ ọ́ lódodo pé Ànábì sallallahu alaihi wasallam òun kọ́ ló dá Tìjàníyà lẹ̀. Báyẹn náà sì kọ́ làwọn àwọn Tìjàníyà gidi bẹ́ẹ̀ kọ́ náà ń wí. Ànábì sallallahu alaihi wasallam òun kọ́ ló dá tasawufu kalẹ̀ bí ma'nahu al-hali pẹ̀lú ìtumọ̀ tí ń túlẹ̀ ní nínú àwọn òdodo tẹ́ fi rọ́nà lọ ni àwọn àfihàn Sufi ń bẹ ní ayé tó bá déwájú wọn wàláhì làdìm gbogbo tó bá wò lè jẹnu Sàláfì ń tọ́kàn sọ ni pé kí ló wá kú nítòsọ lára àwọn àfáà yẹn nìyẹn máa fún yín lẹ́ examples ní àwọn àfáà tí ọmọ Sàláfì ò lè rí akọsí wájú wọn gbogbo tó bá wò lè lóun gbé sọpọ lọ́nù mà Sheikh Ibrahim Saleh Al-Husayni ní Maiduguri nínú wà nínú mà nínú ọlá nínú kọ́lọ̀ ń fúnni ní kàṣàfí kọ́lọ̀ ń ṣàánú èèyàn ọ̀rọ̀ tí ń sọ yìí ní tó kù láyé sí ni pé àwọn fídíò rẹ̀ kan lánàá ó yá máa bọ̀ wá fún debate lórí Facebook ọ̀rọ̀ tí ń sọ yìí lẹ́rìí nínú tírà Ibn Taymiyyah al-Imam Ahmad bin Abdul Halim Ibn Taymiyyah al-Harrani ẹjẹ́ rahimahullah bá a ṣe wí tó máa dàgbọ́ Sheikh Ahmad Tijani náà ni ẹjẹ́ wí ara jahiliya tí ń dààmú wa nìyẹn Ibn Taymiyyah àfáyèsí ni ẹ má jò ó dàrú Ibn Taymiyyah wallahi min azkal bashar nínú ẹni tó pọlọ rẹ̀ mọ́ ọ̀rọ̀ tí ń sọ yìí gbọ́ lẹ́nu Sàlàfíyà èmi èsì Sàlàfí wallahi èmi èsì Sàlàfí mo ṣe research tí ń wí yìí ni mo dẹ̀ dúró lórí pé mi èsì Sàlàfí mo dẹ̀ sọ ní mo ṣàmáhùn táwọn ìkúwà tọ́jọ́ rẹ̀ mi tọ́jọ́ Sàlàfí wà àwọn náà wà wòye pé àkínú wa fi jẹ́ Sàlàfí tẹ́mi àti Sufi bá jọ dúró Sufi ní wàá wò pé àwọn bàbá wa kan náà àgbàlagbà ńlẹ̀ yìí nínú àfẹ́yìn Sufi ni mo wá lọ kí wọn nígbà tí mo fẹ́ máa lọ mo wá ní akramakumullah wallahi a ní Sàlàfí mo mọ̀ púpọ̀ ọmọ ọ̀rẹ́ mi ní ọ̀ kó dájú tí mo ń wọ lórí Facebook mo ní ọmọ àfúnṣe ní alhamdulillah lákàtà wa náà mo ní akramakumullah mi ṣe Sufi o wọ́n ní ọ̀gbẹ́ lójúdé èmi ò rí súrà kankan lára rẹ̀ ju táǹkì Sufi lọ ṣé ẹ mọ̀ pé bí wọ́n ṣe rí mi sínú ìwíhun bí Sàlàfí náà bá rí ọjọ́ pé gbogbo ohun tó jẹ́ ìpè ní àwọn sawabit nínú ẹ̀sìn lọ́ọ́ bá mójútó òun náà nípe ní kò sí tó fi yàtọ̀ sí mi nínú táwọn òfin ní jẹ́ ní Sufi òfin ní jahiliya dáhùn láàmú òun ní kọ́ ọmọ pé Ọlọ́run ọba Ibn Taymiyyah Ọlọ́run sì kẹ́ Muhammad bin Abdul Wahhab Ọlọ́run ọba dá An-Najdi Ọlọ́run sì kẹ́ àwọn àfáà táwọn sọ yìí ní tiwọn o wallahi 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 al-aliyyil azim àwọn àfáà yìí ò pé tán wọ́n ní kùsùrù wọ́n níbi tó kù sí bí ẹlòmíì tó yàtọ̀ sí wọn náà ṣe níbi tó náà kù sí tí ẹ bá mọ àlàfáàtù Ibn Taymiyyah
ẹ lọ lè wo tíra Ibn Taymiyyah al-Aqidatul Wasitiyyah bí tí mo ti lọ nìyẹn. Ibn Taymiyyah jẹ́ àmọ̀ wípé ó ní àwọn awliyaullahi ń bẹ lóòótọ́ tí Ọlọ́run ọba máa ń kún wọn lọ́wọ́ pẹ̀lú al-khawariqul 'ada tí wọ́n ń sọ̀rọ̀ tí ó ṣẹ tí ṣe sí wọ́n gbà mí ó yàtọ̀ sí tẹ̀yìn yòókù tí ó wà nù àwọn sọ̀hábà náà sọ̀hábà ó máa tọ́ka pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ tó sì wà lérí mímbàrí ó wà nù átàrù lóríṣiríṣi. Ọlọ́run ọba ò dákẹ́ rẹ̀ dúró àmọ́ nù àwọn kọ̀wáìrì tuntun kìíní yìí máa ń làwọn ẹ̀sùn fi ò mójútó mọ́ àwọn òfin tó dè wọ́n òun là mójútó inú òfin tó dè àwọn nǹkan wọ̀nyí òun ni pé wàlíyì tó bá ti sọ pé òun ànábì Ọlọ́run ni kìí ṣe wàlíyì. Wàlíyì tẹ́ ń kírun tí ò lọ kírun kìí ṣe wàlíyì. Wàlíyì tó lóun ti kọjá àrùn kìí ṣe wàlíyì. Àwọn bàbá wa lákàtà àwa wà ń lè kéwú Ọlọ́run ọba mo dúpẹ́ pé mo wà ń bí lé nìyí. Àwọn bàbá wa lákàtà ilé kéwú la wà á máa ń na ọmọ sí pé ṣòkòtò rẹ̀ ń wọlé ẹ mọ́ bò mí ẹni tó bá sojú sọ bẹ́ẹ̀. Wọ́n náà yàn pé ṣòkòtò rẹ̀ ń wọlé wọn ò sì kéwú ń jọ́nà tó sọ fún wa pé Ibn Taymiyyah ló wí. Wọn àdàkọ pé Ibn Baz ló wí. Wọn àdàkọ pé bàbá Sàádì ló wí. Wọn àdàkọ pé Ibn Uthaymin ló wí. Wọn àdàkọ àfa Sàlábì tọ̀tọ̀ pé òun ló wí. Wọ́n kọ́ lẹ́nu àwọn àfa àwọn ni. Wọ́n dẹ̀ tún gbìyànjú nínú ìmọ̀ tiwọn náà ni wọ́n ń lò láti fi kọ́ wa. Àti ilé làwọn èyí ti tẹ ṣòkòtò mọ́lẹ̀. Àti ilé ìlà ti tẹ ṣòkòtò mọ́lẹ̀. Sunna Nabi sallallahu alayhi wa sallam náà náà pèsè wa lọ́kàn yẹn. Tẹ́ ẹ bá sì wojú wọn ẹ rí i pé wọn ò parun gbọ́n wọn. Ẹ̀sìn náà sì débẹ̀ kì í sáré. Èmi ń fún ọ ní ṣákìlù àwọn àfáà tó ń wá káàkiri nìyẹn. Èyí tó bá kù sí ni ẹjẹ́ àjọsọ kájọ amen. Kò sí ẹni tó lè ṣiṣẹ́ parí láyé. Rìsálà àwọn ànábì Ọlọ́run táwọn rúṣùlù gbé wá òun là ànábì wá parí. Lẹ́yìn gbàtà ànábì lọ ànábì a sì rí wípé láwọn àǹfà ọmọ ẹdẹ wọn máa jogún àwọn ànábì Ọlọ́run ìlà kìyàmì sáà tálí kìyàmì ẹdẹ ni. So rìsálà ẹnìkan kìí parí àǹfà àtà bá ti rí wípé ní rìsálà rẹ̀ parí à ń parọ́ nù. Nínú ìmọ̀ràn tí mo tún ní ìfẹ́ kí n gbà yín lásìkò púpọ̀ a máa ń di ẹjẹ́ àlọ́mọ àwọn nǹkan kan dájú. Àwọn èèyàn máa ń sábà sọ̀rọ̀ kan wọ́n ní tọ́ba ìjọba tó bá ń ka al-ma'thurat wàláhì ọ̀nka newspaper nù. Tọ́ba ìjọba tó bá ń ka Qur'an tilawatul Qur'an tí èsì tó bóyá ẹnìkan ṣe ẹ̀ṣẹ̀ náà kàlí rẹ̀ fún ọ ọ̀nka newspaper ni. Wọ́n máa ń sábà sọ àwọn èèyàn ti láyà jù lójú ọ̀nà tasawuf. Àyà yẹn kọjá àlà. Tí ẹ bá lọ bí táwọn kìíní yẹn ti bẹ̀rẹ̀ ẹ kà wọ́n tí làwọn afẹ́ ní Súfí ẹni tẹ̀yìn sábàbù lèmi ń dájú ọ̀rọ̀ ọkọ̀ ju ẹ̀yin youth ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ni ẹ help wọn ní àjù tẹ̀lé tó bá yẹ kó tasawuf lọ bẹ́ẹ̀ ṣe àwọn àfa àti ṣàìmọ̀ iye iṣẹ́ wọn ti ṣe kálúwà wọn ti ṣe gbogbo nǹkan tó máa ń ṣe lójú ọ̀nà ìwọ lọ kó ẹ̀kọ́ padà sípò ọ̀fẹ́ wádìí tó ń ṣe yìí tó o bá wádìí ẹ̀ bóyá ń tọ́ ṣe ni bóyá ń kọ́ mọ́kàngbà kọ́ máa ṣe ibi tí ilé ayé ń lọ yìí wàláhì azim àwùjọ padà kójọ dé bẹ́ẹ̀ kan nípò ẹja rọra gbọmọyà yín o torí tó bá rí wọn ní ká mú ẹ̀rí bí táwọn ṣe yí wá. Ṣé àrò kí báyìí ni gọ́ọ̀mẹ̀ntì wọn bá lọ ni gọ́ọ̀mẹ̀ntì ó padà gbàlú yóò padà dá sọ́rọ̀ ẹ̀sìn jù báyìí lọ ó ti rí bẹ̀ láwọn ìlú kan bó ṣe rí ní Indonesia nìyẹn bó ṣe rí ní Malaysia nìyẹn bó ṣe rí ní Darussalam Brunei nìyẹn àtàwọn míì ìjọba ní kọ̀ǹtrólù àkídà tíjọba bá sì bìlífù ni ó máa darí ìlú Nàìjíríà náà ń bọ̀ wá bẹ́ẹ̀. Arabic board kò sínú constitution tẹ́lẹ̀ Kwara state báyìí ní Kwara constitution Arabic board ó ti ní constitution ó wà ní Kwara state constitution. Ṣé ẹ mọ̀ pé yóò padà dé level kan tẹ́ ẹ bá ní fáàtì tẹ́ ẹ ń ṣe lọ́wọ́ ó padà náwọn eléyìí ìjọba sì ní fáàtì ni kò ní mọ̀ lọ́ba yìí o. Ṣé ẹ̀rí bẹ́ẹ̀ ní sílò tó ẹ̀ dá gidi ìpè ní eré rẹ̀ ò dá ni tọ́ba ní a máa ṣe mọ́lúdì ànábì ọ̀ nílàáká ìlú mú ẹ̀rí wá fún wọn ní nàá ẹ̀rí ni ó mú wá àwọn tó fẹ́ bá ọjà yìí àwọn ti dúró pẹ̀lú ẹ̀rí wọn ẹ lọ lè mọ̀ pé ma'thurat ànábì sallallahu alayhi wa sallam akata làwa ti kọ́ gbogbo ẹ̀ ma'thurat ànábì mi máa ń sọ bàbá wa tó kọ́ wa ní àsàlátù jọ jímọ̀sí náà máa ń jòkó tí wọ́n ti kọ́ wa bóun ní irú mi ó sì takorú wọn
ìtí mo jáde tí ìlò ìwà gbọ́n tán wí mọ́ mo wá lọ lè wádìí mo wá rí pé nǹkan kọ́ mi yìí lànà bí wí. Allahumma anta rabbi ẹnu wọn mo ti gbọ́ la ilaha illa anta khalaqtani ẹ máa wí. wa ana abduka wa ana ala ahdika wa wa'dika mastata'tu a'udhu bika min sharri ma àwọn ọmọ ilé kéwú tí wọ́n kù ń bi táwa ti kéwú ń jọ́sí ni wọ́n ń kà á lọ ibà ṣe ń kà. ṣé ọ̀rọ̀ Sheikh Abdul Qadir lélẹ́yìí ṣé ọ̀rọ̀ Sheikh Ahmad Tijani ni gbogbo màfúrà tí bá ṣe hà nìyẹn ẹ sì lọ fọkàn balẹ̀ kò ní kẹ́nìkan kan bá nílẹ̀ kò ní bẹ̀rù nú ìtẹ́ ẹ nídìí lẹ́fídẹ́ǹsì ní nípa ntọ́ ọba mú ní nákàlí ntọ́ ọba lọ mú àdúrà kan sí Allahumma salli ala Muhammadin kìnìkan tó wá hùn tí màání rẹ bá ti wà sẹ́límà títúmọ̀ rẹ bá ti lálàáfíà tí ò takò kankan kò sí nítorí ọmọ sí nínú Islam kò sí láti òkè Qur'an tó fi dé ìsàlẹ̀ rẹ̀ àti zọ́hìrì rẹ̀ àti bátìnì rẹ̀ gbogbo ahadith sí nítorí ọmọ sí torí Ànábì sallallahu alayhi wa sallam sọ wípé ó ń bi Ọlọ́run màfúrátì náà ni ó ní òun bi Ọlọ́run pẹ̀lú orúkọ tọ́lọ́run ọba fi mọ òun. wa ana abduka. àbí eléyìí tó jẹ́ sí wípé ní ìwọ Ọlọ́run ọba ọ̀fìmọ̀ra rẹ̀ aw allamtahu ahadan min khalqik àbá òfin mẹ́nìkan ní inú ẹ̀dá rẹ̀ Ọlọ́run ọba lè fi àdúrà mọ́ kọ́ wí wọ́n wí àdúrà wájú ànábì ní àbó lọ sí rí eléyìí ó lóun kẹ́ wí náà ni ànábì lè yìí tọ̀ wí yìí dà tọ̀ náà ń kàlítà wá ń gbà káàkiri tẹ̀rí yẹn tẹ́jìrìbà lásán lẹ́ ń dààmú lórí ẹ̀ tẹ́jìrìbà bàbá alẹ́ kínní kan ó mú ọkọ̀ Ọlọ́run kẹgbà tí mo wá débẹ̀ ó wá ní Ar-Rahman Ar-Rahim ọ̀ọ́sà nígbà 19 kò sábúrú mbẹ kò sí aburú kankan mbẹ òun ti jàrábà rẹ̀ ó ti dán wò ó wá rí kó ṣiṣẹ́ fún òun ó wá níbẹ̀ mi ṣe máa ń ṣe é ní Ọlọ́run ọba máa ń gbà wọ́n náà lọ ṣe é àmọ́ lọ mọ̀ àti tí Sheikh Abdul Qadir mú wá ni àti tí Sheikh Ahmad Tijani mú wá ni àti tí Sheikh Niyasi mú wá ni àti tí gbogbo àwọn wòlíì Ọlọ́run ni tẹ́ mà tí tẹ́ mà tí wọ́n mú wá ni kò sí ìtò lóore tó ìta Nabi sallallahu alaihi wasallam. ọ̀rọ̀ pé Salatul Fati ó dáa nígbà kíní kan ju Kùránì lọ ọ̀rọ̀ àsọlé ni ẹ̀yin tẹ́ ní tíra àwọn Sufi lọ́wọ́ ẹ lọ lè bẹ̀rẹ̀ fánù kan bẹ tán pè ní fánù tahakik àwọn tíra tẹ́rí tán tẹ̀yẹn ru tíra tí mo mú lọ́wọ́ yìí àwọn tíra yẹn wọ́n padà tẹ̀ wọ́n ní ṣé ẹ rí bí náà ń kàlítà máa ń gbà ńlẹ̀ lọ́rin ṣe rí wọn bẹ́ẹ̀ làwọn tíra yìí rí gbogbo tẹ́ ń pín kùndí nǹkan ní kùndí ìtàn jógráfì ń bẹ nù mí ìtàn bẹ́ ṣe ń kọlẹ̀ ń bẹ nù mí ìtàn ìlú yín ń bẹ nù mí ẹ lọ jòkó ẹ lọ wá tẹ́ ẹ bá wá ẹ wá tẹ̀ ń tíra ìgbà yẹn lẹ́yìn ṣe kídímà àwọn tó ti lọ ẹ wá jẹun fún yín l'assurance ìtẹ́ ẹ bá ti bá nù ọ̀rọ̀ ẹnikẹ́ni ẹni ṣe tó bá ti yàtọ̀ sí tó wà ní Qur'an nasun sarih Qur'aniyun sarih àbí hadith sarih ẹ yọ kú ẹni ṣe kù yìí kọ́ ló wí kò ní batira yẹn jẹ́ kódà kò ní banákàlì yẹn jẹ́ mujarrab kò ní banákàlì yẹn jẹ́ torí ṣe kù yẹn tó bá rí bá a ṣe ń pè ní kò pọ́sibú kí ṣe kù yẹn kó sẹ́ńtì yàtọ̀ sí tọ́lọ́ ẹ jẹ́ ń dátàwé Sufi dúró báwọn ká máa ṣe Sufi alhamdulillah Ọlọ́run ní kíbi báyìí wà salim ká máa ṣe tasawufu àbí a máa ṣe kíní kan sìn ọmọ kan wá dé a ní àwa programu kan jọ ní àwa débẹ̀ ọmọ kan ló ń ṣe síkiri àbí nkankan obìnrin aṣọ tó wò kọ́kọ́ dá gbogbo bí o bá tún apá sókè abálíkọ́lí bù mú ni eléyìí ṣe mọ́lúdì mọ́ kìí ṣe nǹkan mí mọ́ gbogbo orú àwọn nǹkan bẹ́yẹn là á mójútó yóò wá kú wípé ní tá à ń ṣe yìí à ń wá ìyọ́nú Ọlọ́run ni àlànàbì ló ṣe àti láàgbà lójú oorun ẹ ní rẹ́fídẹ́ǹsì fáwọn nǹkan yẹn o ẹ jẹ́ àdúró mẹ́ o ẹ wá ara wa Sálàfí ẹ̀yin Sálàfí èmi gbà wípé Ibn Taymiyyah mo gbà wípé
Ibn Uthaymin, mo gbà wípé Ibn Baz, mo gbà wípé Ibn Qayyim, mo gbà àwọn àfáà yẹn, mo gbà pa àfáà Islam ni wọn wàláhì dénú dọ́kà. Àmọ́ mo mọ̀ wípé bẹ́ẹ̀nu àfáà yẹn Sufi tí Ọlọ́run ọba kẹ́bùtẹ́kẹ́ wọn ní àsìkò wọn, mo gbà dáadáa wọn níye. Alákọ̀ọ́kọ́ tí mo sọ fún ẹ̀yin ní Sàlàfíyà ni wípé ọ̀pọ̀lọpọ̀ bí tí ò bá ti fẹ́ fọ wàhálà tẹ́ ẹ fẹ́ dálẹ̀ sínú ìlú, wàhálà tẹ́ ẹ fẹ́ dálẹ̀ sínú ayé, kódà kó jẹ́ àáfàá tẹ́ bìlífù lówí ẹ̀ẹ́dẹ̀ yọ àáfàá òun lẹ̀ láàrin. Irú rẹ̀ ní Ibn Taymiyyah rahimahullah àbí pé ṣé mọ́lúdì dá. Ibn Taymiyyah wọ́n ṣàlàyé wípé àwọn èèyàn tó máa ń ṣe mọ́lúdì wọn wọ̀nyí, mọ́lúdì ṣíṣe àwọn míì ṣe nítorí ìfẹ́ ẹnu, àwọn ìyẹn Ọlọ́run bò nídìí wọn. Àwọn míì ṣe nítorí ìfẹ́ ìpìlẹ̀ tánísà Nabi sallallahu alayhi wa sallam. Tí wọ́n bá ṣe é bẹ́ẹ̀ Ibn Taymiyyah lọ́lọ́run ọbọ̀ gbà ńlá dá fún wọn. Ṣé wọ́n Sàláfì ọ̀rí ni? Yóò máa sọ pé ní Ibn Taymiyyah láàrin ìdádọ́kọ̀ ní káàkiri Ibn Taymiyyah nìkan kọ́ láàfà. Ṣé wọ́n láàfà? Tó bá ta Ibn Taymiyyah sì lè tó fi kú tó dájú ni. Ìwọ gánà bọ̀ lè tó. Èyí tẹ́ mú lọ́wọ́ nù láàrin yẹn pọ́ìntì nìyẹn. Secondly, ẹ̀yin àwọn ẹni Sufi ti fẹ́ sọ ní pé ní gbogbo Sufi là Ash'ira. Ọ̀rọ̀ Ash'ira ó tú ọ̀rọ̀ tó yẹ ká mójútó. Àkídà àwọn àfáà wa ni. Ọlọ́run sábà kí àbọ̀ Sheikh Adam. الشيخ آدم يدقني رحمه الله الشيخ آدم عبد الله الإلوري رحمة واسعة. بابا شيخ آدم وسطي حقيقي أو تنقل وسطية الأونلاين الوسطية والاعتدال. شيخ آدم أنا صوفي قادري تيجاني. Sheikh Adam wọ́n ní tó bá jẹ́ sí pé ní Sufi ni pé káwa máa ṣe zúdù, Sufi ni mí, a sì ní lápẹ̀rẹ̀ lára wọn. Sheikh Adam láwọn ò wá ṣe ìkárù tí àwọn Sàláfì ṣe fún àwọn àǹfààní táwọn ṣe nínú àkídà lára wọn níbi tíra náà ti wí. Alayhi rahmatullah. Àmọ́ bàbá yìí ṣe mutashaddidu rárá. Ẹ wá wò wípé ní Nàìjíríà lé ní ẹ̀yin Sàláfì kí ni tí Sheikh Adam ṣe fún yín gan? Ìyá wa jẹ́ Sàláfì fá títí débi wípé ní kódà ẹni tí ó dá wọn ní ojú ọmọ o wọ́n mọ̀ di ọkàn wọn pé eléyìí tẹ́lẹ̀ yìí ń wí Ọlọ́run lè rán ló léyìí iṣẹ́. Àwọn ọmọ àdìsí wá pé Ọlọ́run ọba sọ Ànábì sallallahu sọ pé ní Ọlọ́run ọba lè ran ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ through èpò kí èèyàn. Pòkì ìlẹ́ni tó jẹ́ sí pé ní ṣe kàbáyìrí ẹ̀ṣẹ̀ ń ṣe irtikabul ma'asi tó jẹ́ sí pé ní ìwọ tó ń sọ̀rọ̀ tó ń ṣe àhàdífì náà wọ́n náà ń ṣe nú ẹ̀ ọ̀rọ̀ èèyàn tó ń sọ lẹ́yìn èèyàn tó ń sọ̀rọ̀ sí ìgbà fa ìgbà èèyàn ya ìmọ̀ sọ̀rọ̀ ń pa èèyàn láì dá gbogbo tó ń ṣe yìí kàbáyìrí ni minal kabáyìr wá rí nǹkan kan mọ́ gbogbo ẹni tí bá tí wọ́n sọ yìí pé tó fi irun gbálẹ̀ tí wọ́n ń sọ kíní tí ń sọ gbá wà máa mú mára wọ́n wá mú Sheikh Adam wọ́n wá sọ Sheikh Adam di pé ní àfi tá a bá wù. By all means àfi tá a bá wù Sheikh Adam. Àwọn mi ò pẹ̀lú wa yìí wọ́n ní pé àwọn ọ̀rọ̀ kan lọ kí ló dé tọ̀ dá sí láwọn ọ̀rọ̀ tí èmi máa ń tó pilẹ̀ tó jẹ́ sí pé ní aṣíwájú ni a sì ní gbà ọ́ lásíwájú ńlẹ̀ fi bẹ̀rẹ̀ ìjà ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ Islam kọ́ lẹ́ ń jà fún rárá supremacy ìwọ́jú mi èmi ò ju ọ́ àwọn ò ní tẹ̀fà síwájú o àwa náà gbọ́dọ̀ jókòó ni wàásù ni nítorí fún àwa náà nìyẹn Ànábì wo lọ wá ń dìfẹ́ dìbì yìí súnà wo lọ ń dìfẹ́ tẹ́lẹ̀ mi bá tún wá kọ̀ nǹkan lọ́nà láì náà àwọn ọ̀rẹ́ mi yóò wá sọ pé ní Islam yóò wá fi súnà sí bracket àsúnà máa ní àà ṣé súnà lójú Islam lọ ni àbí Islam lójú súnà lọ nínú mistake táwọn àfa wa ṣe láwọn talagbà láfa àwọn yìí nínú mistake ńláńlá tó ṣe ní pé ní kéèyàn ti ẹ̀ gbà pé kéèyàn lè jẹ́ orúkọ mi yàtọ̀ sí Islam tẹ́ ẹ
bá jẹ́ àlùwásátì lẹ̀ bá máa jẹ́ kìí ṣe sálàfí àlùwásátì ilẹ̀ bá jẹ́ wípé ní ìsìlámù ti dojúrú sí àná pẹ̀rẹ̀ mùsùlùmí Mu'tazili pẹ̀rẹ̀ mùsùlùmí Sufi pẹ̀rẹ̀ mùsùlùmí Sufi bàjẹ́ àti Sufi tó dúró dédé pẹ̀rẹ̀ mùsùlùmí àwa fẹ́ yára wa lọ́tọ̀ má pẹ̀rẹ̀ nǹkan sọ pé wásátì tábà ní bọ̀lọ̀ tí sọ pé ẹ̀kọ́ rẹ̀ ló pè ọbẹ̀ wa kadhalika ja'alnakum ummatan wasata. nígbà tí irú àwọn àáfàá wa tó ti wá lọ tí mo ní mo gbà láàfáà yìí náà àáfàá Saudi wá tán wá gba owó ọ̀nà ń lọ ibi tọ́mọ ènìyàn máa ń kù sínú ọ̀rọ̀ tí ń sọ ibi mọ̀ kó tóbi mo sọ fún Salafi ò gbọ́dọ̀ rí tán bá fi lè rí wa wọ́n bẹ̀rẹ̀ wàhálà lórí Facebook ni ó dá mi lójú bẹ́ẹ̀ àmọ́ òdodo ni ẹni tó bá mọ̀ òdodo nu yín ó mọ̀ yí pé ní tẹ́ ń bàjẹ́ ju tẹ́ ń tún ṣe lọ èmi ò sọ pé àwọn bọ́dà Salafi ilẹ̀ iṣẹ́ rí tẹ́ bá dájọ́ Sufi ilẹ̀ Yorùbá ò ṣe é gbé hukumu tasawufu lórí pátápátá o Salafi ilẹ̀ Yorùbá ò ṣe é dájọ́ pé Salafi o sọ fún yìí ó dà pé mo ní káàkiri ayé díẹ̀ Salafi ń bẹ dáadáa tó jẹ́ pé mọ́ni hàpù Salafu ní tẹ̀lé wọ́n ń bẹ ilẹ̀ Yorùbá yìí náà sí pàápàá tí ẹ máa ń sábà ṣẹlẹ̀ àwọn tí wọn ò tán sáwọ́ pé ilẹ̀ yìí náà dúró sí táwọn fẹ́ àwọn míì ṣe gidi tọkàntọkàn nífa tí ó dààmú ara rẹ̀ tó fẹ́ lè parẹ́ bẹ́ẹ̀ sì ni Sufi Salafi ti ń wá owó ń bẹ fẹ́ pé òun kàn ń wáwó fine man òun kàn ń ṣe àrísìkí lọ ni ń bẹ Sufi tóun náà ń gbowó mùrídí lásán náà ń bẹ gbogbo àwọn kìíní yẹn ti dàlúra wọn torí tí ò bá ṣe bẹ́ẹ̀ àwọn àáfàá tán ti lọ yé o máwọn Sufi kọ sí ìmú lọ́tà náà wọ́n kọ lẹ́tà sí wọn wọ́n fún wọn lésì padà ọ̀rọ̀ àwọn Asha'ira ọ̀rọ̀ Asma'u wa Sifati ló dìjà àwọn àáfàá sì dìde sínú àwọn Asha'ira subhanallah almost ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá Islam mọ̀lá Asha'ira fa ọ̀pọ̀lọpọ̀ àáfàá Islam Fakhruddin Razi dáadáa pẹ̀lú ẹ̀kan yẹn Ash'ari ni Ibn Hajar Ash'ari ni Al-Imam Nawawi àáfàá tó ṣe hadith Amartul Arba'in kíra ń pè tíra àwọn kan bẹ tó popular báyìí ó sápá mi lórí ni ó popular jùlọ tíra àwọn Riyadus Salihin bàbá Nawawi ló ṣe bàbá yìí Ash'ari ni Salafi ó wà á mú Fakhruddin Razi Ash'ari ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ kíra ń pè Bayhaqi Ash'ari ni Al-Baghdadi Ash'ari ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ṣe kírímẹ́sì tó yẹ pé ẹ̀ lè tó wọn nínú àwọn afá aládìífì wọn àti ká Sheikh Muhammad Nasiruddin Al-Albani mo gbà pé nítorí wọn bá kẹ́ni wọ́n sì gbìyànjú lórí ọ̀rọ̀ hadith àmọ́ bá ṣe gbìyànjú tó tà ń sọ yìí náà mo gbà pé àwọn aládìísì tán lọ síwájú wọn jù wọn lọ ìyí ń kó máa gbọ́ òun fọ́rọ̀ ọjọ́ mi ẹni tó bá wá ní pé bóyá nítorí wá ń wí yìí bọ́lọ̀ ti wá rí bọ́lọ̀ sí wá ń wí báyìí èmi náà wà available ìtara ẹni láyà kọ́ àmọ́ kèfèrí kọ́ àwọn tó bí wa wọ̀nyí àwọn àlùfáà àgbà Salafi ó sì pé wọ́n kèfèrí wọn àpọn bàbá wọ̀nyí kèfèrí o ìtàn bá ń ṣe tó bá kú díẹ̀ káàtó ni kí wọ́n mú kọ́ fi kún pé ẹ̀dá kẹta yẹn ní ipò ẹ̀dá kẹjá ṣe báyìí ẹ̀dá ṣe báyìí ọ̀rọ̀ méjì lọ̀rọ̀ tí ń di wàhálà yìí ọ̀rọ̀ àkídà àtọ̀rọ̀ fíkíwù fíkíwù ni pé mo ka hadith mo ka Qur'ani àgbọ́yé tèmi nìyí Ìmáàmù Shafi'i yóò pa Ìmáàmù kò pa Ìmáàmù Málíkì lẹ́kún náà ọ̀rọ̀ àkídà ni pé Asha'ira ni ọ́ kí ló dìjà gan ibẹ̀ yìí náà ọlọ́run lọ́wọ́ ọlọ́run lọ́wọ́ ọlọ́run ó fi ẹ̀rín ròyìn ara rẹ̀ àwọn Asha'ira láti wá sọ pé ọlọ́run ọba ń rẹ́rìn ẹ̀rín tá a mọ̀ ní ẹ̀jẹ̀ àwa tá a fi wí káwá kankan káfi tú ọwọ́ ẹ̀jẹ̀ ló lágbára pé agbára ni Salafisi ní pé kò rí bẹ́ẹ̀ á sì wá ló lágbára ni irọ́ ni ọwọ́ náà lọ́wọ́ ń jẹ́ àmọ́ kì í ṣe irú ọwọ́ ọmọ èèyàn àwọn mímọ́ ṣe mistake wọ́n ní bọ́n Salafi wọ́n ń sọ wọ́n sì tẹ̀jì sí wọ́n ń pe ọlọ́run kọ́lọ́n dàbí èèyàn Salafi ò kọ́lọ́n dàbí èèyàn òdodo nu lára tiwọn náà àmọ́ n tán sọ ní pé ní ntọ́lọ́run ṣe ìfìbáàtù káwọn wá dúró pé ntọ́rí yàtọ̀ sí tèmi rí wọ́n bá wọn pé kálukú kèfèrí nínú àfa Saudi akẹ́nìkan pè wọlé ń jọ òní
ó ní sí àkídà rẹ̀ àkídà sálàfí ní rárá ó ní àkídà ṣàárì ó ní yes ó ní àkídà búlù àkídà rẹ̀ mọ́ àkídà tí àwọn àfa àti ń lo síra wọn ní. ẹ dákun ibi tá a bá ti wá balance òun ni ẹ jẹ́ á wá ibi tí mo gbàgùnkè náà ni ẹ jẹ́ ń gbà sọ̀kalẹ̀ wípé ìkẹ́ Ọlọ́run tó pọ̀ kó máa bẹ́yìn Sufi àánú Ọlọ́run tó pọ̀ kó máa bẹ́yìn Salafi ìkẹ́ Ọlọ́run tó pọ̀ kó máa bẹ́yìn Salafi. àmín. ìkẹ́ Olúwa tó pọ̀ kó máa bẹ́yìn Sufi àánú Ọlọ́run tó pọ̀ kó máa bẹ́yìn Salafi. ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká sì tún gbà wípé ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká sì tún gbà wípé tìbú tìrẹsà sí lọ́lọ́hún mi fìdáyé tìbú tìrẹsà sí lọ́lọ́hún mi fìdáyé. àmín. ìkẹ́ Olúwa tó pọ̀ kó máa bá wa Sufi àánú Olúwa tó pọ̀ kó máa bẹ́yìn Salafi. وصلى الله وسلم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. آمين يا الله. ẹ jẹ́ bọ́lá tóbi lẹ́ẹ̀kan náà. Allahu akbar. jàmẹ́ ẹ jẹ́ sọ bọ́lá Allahu akbar. Allahu akbar. ẹ gbọ́lá tóbi dáadáa. Allahu akbar. Allah. ẹnìkan bá ń bẹ́ ńlẹ̀ fún ìmọ̀ ọdún lò. àti wọn lọ́dún tí ń bọ̀. ẹ bá pẹ̀lú mi yóò gbòòlù fún lówó bí ìṣẹ́jú márùn-ún. Masha Allah. láìkí wọn ò lè dé bẹ́ẹ̀ o. wáyálẹ́sì yóò sì. kò lè dé bẹ́ẹ̀. lè dé bẹ́ẹ̀ bàbá. kò lè dáàrin ọ̀nà. a sì fẹ́ gbéṣẹ́ fún bàbá tẹ́lẹ̀ náà ní káfíń wá síkan yòókù tó wọlé. anakumullah. ayyakumullah ẹ má bínú sáà. bàbá wa àgbà nígàmá wọn ní gbogbo wa àtàfà àtọmọ kéwú wọn ní kí gbogbo wa ká sọ gbólóhùn alhamdulillahi dáadáa lẹ́ẹ̀kan náà. alhamdulillah. báyìí lè wí mọ́. alhamdulillah. ó yẹ kó pẹ́ wọ́n gòkè.